èrò bá ń ká lọ sọ́yọ́ aláàfin èrò bá ń ká lọ sọ́yọ́ aláàfin sílé Oyèdòkun ọmọ Búsàrí o èrò bá wà ká lọ sọ́yọ́ aláàfin. MC Blessing náà. Kókókókó ló ń kágógóró dùgbẹ́dùgbẹ́ ló ń wá kèrèǹgbè. Kò sí bá kèǹgbẹ́ tilẹ̀ tóbi tó kò lóhùn agogo lẹ́nu. Ọlọ́jọ́ bí òní mọ wá kí. Ẹ má pé mo bá babaláyé mo sì pé baba ló ń kọ. Ó kọ là á kọ bá aládé ó kọ là á pè joyè. Bàbá wa Búsàrí Múmi Oyèdòkun. Bàbá ire bàbá alálùbáríkà. Mariam Ọlábísí ọmọ rẹ lọ́rọ̀ mi wá. Ó ní bàbá yìí ṣe gudugudu méje òun yàyà mẹ́fà lọ́rọ̀ òun. Ó ní wọn á kí bàbá dáadáa. Orógbó ńlọ ní kó o kókó tọkọ ọpẹ́ kan ní kése kọ ọ̀pọ̀ láàárọ̀. Bàbá tíṣà ń lè mí kí lọ́wọ́lọ́wọ́. Orí òní sọdún èyí láṣẹ mọ fún ọ. Gbogbo ẹbí ará ọ̀rẹ́ pẹ̀lú ojúlùmọ̀ pátá ló kí ọ. Wọ́n kí ọ dáadáa, wọ́n kí ọ gidi ni. Látòrí olólùfẹ́ rẹ ìyá wa Olúbùnmi Mistura. Wọ́n ń kí bàbá dáadáa. Wọ́n ní kẹ́ ẹ pẹ́ bí mọ́pẹ́ ṣe é pẹ́. Kọ́ ọ dàgbà kẹ́ ẹ dògbò. Kẹ́ ẹ fọwọ́ pawú kẹ́ ẹ fèrègì jòbì. Kẹ́ ẹ wá fẹ̀yìntì kẹ́ ẹ mọ̀ jẹ́ wọn mọ́. Gbogbo àwọn ọmọ yín gan ọ̀gbẹ́yìn rárá wọ́n kì í gidi gan ni wọ́n kì í dáadáa. Bàbá Ọládélé Ìdírísì o. Bàbá Ọlábísí Mariam ò ní mọ sàárè wọn. Bàbá Ọlájùmọ̀kẹ́ Zainab ò ní fọwọ́ rẹ gbé wọn sí. Ó ti ṣòwò kalẹ̀ kó rẹ́rìn jẹ́sì lókù. Akóredé Albert ọmọ rẹ̀ ń kọ́ ní ṣe ń bẹ lálàáfíà ara ó kí ọ dáadáa. Ó ní grandpa kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ pọ̀ láàárọ̀. Abíọ́lá olólùfẹ́ Ọlábísí bàbá Albert gan kọ̀gbẹ́yìn. Ó kí bàbá ó ní kẹ́ ẹ pẹ́ láyé o. Bàbá wa Múmi Oyèdòkun ìwọ lọmọ wọn nílé Ìkeje Mọ́gbà nílùú Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Ọmọ kújẹ́ ńlá àgbọ́sòkun ọmọ agbógbógbó fọmọ owú sókèlè ọmọ owú jẹjẹjẹ ó jẹ bí abẹ́rẹ́ ààrẹ ọjẹ́ àárọ̀ òjò wọn ọmọ àrìn pagídà sọ́gídọ̀ tó èèyàn ààrẹ ọ̀jẹ́ tó fẹ́ bí méjì ń rọ̀gbàrọ̀gbà ọfẹ́ kan sílé ọfẹ́ kan sóko ọmọ toko lólóyún ti lé òlóyún ọmọ oko sanmi jùlé lọ ààrẹ ọjẹ́ àárọ̀ òjò wọn bàbá mi ò mo fẹ́ kì í sílùú Ọ̀yọ́ Aláàfin gan Ọ̀yọ́ mọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ̀yin lẹ pé kó lówó gbowó kí wọ́n fọ́ dá tọwọ́ rẹ̀ lẹ̀ ṣebí kó lè bá àdìjà ṣebí kó lè bá àdá pọn ni ṣebí kó bá mi Adéyẹmí lè rí jẹ́ ń bẹ̀ ni ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ gbàdúrà ọ̀nà sẹ́kùlé ẹlẹ́kùlé ọ̀gbọ́dọ̀ yájẹ́ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ tú dànù pàǹdùkú bì sọ̀rọ̀ bìrì Adéyẹmí Àtàndá láàfin Ọ̀yọ́ jẹ́ ojú pọ́n roro mọ́mọ́ fọ́ agbára òjò tí bá ní ìjà tí gbòde bá bẹ ẹni lọ́wọ́ ẹni Ọ̀yọ́ nílé o alábàjàjà relé Ọ̀yọ́ dùn joyin lọ ilé bàbá tó bí i lọ́mọ ẹni Ògún bá palá lè ní Ọ̀yọ́ àpagbé ni ẹni Ọya bá palá lè ní Ọ̀yọ́ àpagbé ni ẹni Ṣàpọ̀nná bá palá lè ní Ọ̀yọ́ àpagbé ni ẹ̀yin lọ́mọ abowú yọkọ lẹ́nu òkú òrèsé níyàn ọmọ wòrírà lọ́jà kọ́ ọmọ bá rẹ̀ ẹrúkẹ́rú ní í ṣe lala lẹ́nu lé bàbá tó bí ọlọ́mọ ǹlẹ́ o bí n bá ní n ó kì í bàbá mi ò n ó wulẹ̀ sọ yín lẹ́nu ni bàbá mi Múmi Oyèdòkun Búsàrí ọmọ rẹ Ọlábísí Mariam olólùfẹ́ Abíọ́lá ìyá Akóredé Albert